quwwata illa billah. Afọ́dún. Wọ́n jẹ́ kí bàbá wa imam. Tí wọ́n tó wá sọ̀kalẹ̀. Títí mo fi ní kí ẹgbẹ́ ká kíra wa kú oríire. Alhamdulillah. Ká sì tún fi dúpẹ́. Adúpẹ́ o. Bàbá wa kí irun Asri lánàá. Ìrọ̀ àkọ́kọ́ ni ìrọ̀lẹ́ àná. Mo ka àdíìsì kan fún wa. Àwa tí a bá gbọ́. Ànábì sallallahu alaihi wasallam. Ó sọ fún wa. Wípé ẹ̀yin Mùsùlùmí. Ẹ bá ti lọ pọ̀ sínú ìjọ mẹ́rin yìí. Ẹ ti ṣoríire. Alhamdulillah. Alákọ̀ọ́kọ́. Torí pé àlìjẹ́nà mustaqatun bi arba'in nafar. Àlìjẹ́nà ń tẹ̀rọ àwọn mẹ́rin kan láti wọ ẹ̀kọ́ mú wọn. Ẹ jẹ́ abọ́ sínú torí ọlọ́run kò lábẹ́ igi. Ní ọ̀gbẹ́ ìdàlẹ̀ kìámà. Ẹni alákọ̀ọ́kọ́ táàrí Al-Qur'an. Ẹni bá wọn fi kọ́ máa jẹ́ Al-Qur'an. Ẹni jẹ́ Al-Qur'an. Ìran àkọ́kọ́ nìyẹn. Àkọ́kọ́ nìyẹn. Ẹni láti wọ ẹ̀kọ́ mú rẹ̀ tó wọ ìdàlẹ̀ kìámà. Ìran kejì. Fún àbábọ̀ sínú gúrùpù àkọ́kọ́. Mo gúrùpù ẹlẹ́ẹ̀kejì. Àwọn tó tún ní sáà. Àlìjẹ́nà máa ń retí láti wọ ẹ̀kọ́. Ìyàwó náà lè tọ́lọ́. Àwọn ọmọ wo ya àwọn ọmọ wa wó ya rẹ̀ ẹ̀sùn nínú. Ẹni bá sún àárẹ̀ nínú kúrò níbi ìsọkúsọ. Ewé ọ̀kẹ́ wa. Ẹ kò níbi ká pààkì yẹn dákun ẹ bọ́ sínú torí ìtọ́lọ́ àti tàbí Muhammad. Ẹ jẹ́ bọ́ sínú kákò níbi ká pààkì. Ìrẹ́lẹ̀ kejì. Tí àlùjẹ́nà retí láti wọ ẹ̀kọ́ ọmọ ìjọ kìámà. Àbísùn lisan. Ẹni bá lọ bá ní kó lè kó ara rẹ̀ níjànú. Láti máa sọ̀sọ́kúsọ. Láti máa sọ̀rọ̀ kọ̀rọ̀. Torí pé ọ̀kan náà wọ ẹlẹ́kọ̀ọ́. Ó ní sàmú akẹ́sùn ní àǹsẹ̀mẹ́ ilẹ̀ ànẹ̀. Tàzọ́ọ̀nì lisan àdì nọ́ọ̀sì. Ìnẹ́ka ẹ̀yẹ sàmẹ́ ilẹ̀ ànẹ̀. شريك لقائله فانتبه wọ́n ní wọ́n mẹ́niyàn etí ìgbọ́rọ̀ rẹ̀ sọ láti máa fi gbọ́rọ̀ tí ọ̀dá àbí ara rẹ̀ sọ láti máa fi sọ tí ọ̀dá ní ìran ẹlẹ́ẹ̀kejì wípé Ọlọ́run ṣe wálẹ̀ tí ó sọ àwọn àbẹ́yìn òjì ẹ̀sọ́ àwọn rẹ̀ tẹ́lẹ̀ Ramadan pọ̀ fún láti máa sọ kúsọ. ìran kẹta tí àlùjánnà rẹ̀ tí láti wọ ẹ̀kọ́ ọmọ ọjọ́ kìámà. Ọ̀nà ni àwọn tí ń fún ọ ní aláìní tí ń fún ọ lóúnjẹ. Láti pẹ́ Ramadan ẹ̀kọ́ tó kọ́ wa. Kọ́ àti ọba mú dàbí inú ẹyọ méjì lọ, yóò tún bá wẹ́n tí ó kúkú rẹ̀ ọ̀gbẹ́ inú ẹ̀. Kí ló kọ́ wa bẹ́ẹ̀? Ramadan lọ kọ́ wa. Ẹni tí ń fún ẹni tí ò tí ì ní abẹ́ntẹ́bí ń pa fún fún lóúnjẹ. Ẹ wo iye ìfẹ́ràn fún ìfún lóúnjẹ Ramadan. Ìran kẹta nìyẹn. Orúkọ ẹlẹ́kẹrin. Táǹdà àlìjẹ́nà retí láti wọ ẹ̀kọ́ ọmọ rẹ̀ nígbà tó yẹ kí á mọ̀. Ọ̀nà ni àpò ìyá ìgbà rẹ̀ lọ́mọdọ̀. Àwọn tó gbọ́ ìwé wọn dáadáa. Gbogbo náà ń bọ̀ yìí. Bọ̀dá mi, amọ̀gbọ́dún, bọ̀dá mi, àṣẹ sáàmọ̀dún, àfilá bàbá mọ́mù rẹ̀. Kìnìún náà fi èèpẹ̀ mọ́, àbí náà fi pápó gbé, kò lè fún ẹjẹ́ o. Ọkọ̀ ẹ̀ náà, àtàkùn tí lọ́kọ̀ kó òun mẹ́sàn-án. Ọmọ yìí, ní pé ìrànlẹ́rẹ̀ rí yìí. Èmi dúpẹ́ fọ́lọ̀. Alhamdulillah. Bí wọ́n jẹ́ mẹ́rẹ̀ẹ̀rin. Allahu Akbar. Mo mú 50 nínú 100. Allahu Akbar. Bó ti mọ̀ pé bẹ́ẹ̀ náà lórí pẹ̀lẹ́ nìkan. Bẹ́ẹ̀ lórí pẹ̀lẹ́ nìkan kan wa náà. Ṣé a kú oríire? Àmọ̀kú ọdún. Oríire náà, ọlọ́mọ àjọ padà di orí ibú mọ́. Àmín. Sallallahu alayhi wa sallam. Àwọn ọ̀gá tí Ramadan tó kọ́ wa. Àwọn èèyàn táwa lábẹ́ igi ẹja bọ́ sínú sáfù torí tọ́lọ́. Bàbá náà ni wọ́n sọ bẹ́ẹ̀, wọ́n dákò lábẹ́ igi ní káfà kìíyẹn. Ẹ dákun. Ká ṣe dáadáa sáwọn ọmọ ìyá wa. Kọ́kọ́ ó ṣe dáadáa sọ́mọ ẹsẹ̀ rẹ̀. Kọ́kọ́ ó ṣe dáadáa síyàwó rẹ̀. Síyàwó ẹ̀. Ọlọ́run wá ṣe dáadáa sọ́mọ rẹ̀. Allahu Akbar. Ọmọ ṣe dáadáa sóbì, kóbì ló ṣe dáadáa sọ́mọ. Allahu Akbar. Bẹ́ẹ̀ni pé ìdarí Muhammad. Sallallahu alayhi wa sallam. Tọ́lá bá kà wá fún wọn. Allahu Akbar. Nínú àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí, èmi àtẹ̀yìn, ọlọ́run ṣe wá lọ́mọ àlìjẹ́nnà. Àmín. Àmín, 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 àmín.
wala quwwata illa billah. Bàbá wa Lagare ẹ máa bọ̀ níwájú. Àti gbogbo àwọn èèyàn tọ́lọ̀ ń pè ní èèyàn tọ́lọ̀ ń pè ní asọ́rọ̀. Bàbá Kalas. Àwọn náà ni bàbá wa Alhaj Abdulrasheed Muhammadu Yusuf Àfígbà Oge Lagare. Bàbá Kalas. Bàbá Kalas. Bàbá wọn ní kẹ́ ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ níwájú. Níwájú ni kẹ́ ẹ máa bọ̀. Àwọn bàbá wa yòókù. Gbogbo àwọn bàbá wa yòókù náà. Ẹ sí àwọn. Bàbá tí bàbá wa. Akú ọdún. Bàbá Kalas. Bàbá wa Alhaj Abdulrauf Abdulsalam. Abdulrauf bàbá wa Lárèrè Lutonia. Àti bàbá wa Alhaji Murtado. Oníbúrẹ́dì. Wàhálà ìlàlẹ́ àná búrẹ́dì márùn-ún ni mo mú lọlé. Allahu Akbar. Níbi ká. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o. Ẹni tó lù wá ti yọ́nú sí ni yín. Allahu Akbar. Àmín. Sallallahu alayhi wa sallam. Gbogbo ọjọ́ sílẹ̀ bá mọ́ sílẹ̀ sú, ọlọ́run tó ní yẹn máa dájà náà. Yóò máa dájà náà lọ. Ẹja máa kó sáà fún torí Ọlọ́run. Àgbàlagbà. Àgbàlagbà ọmọ àgbàlagbà. Àfọ ọmọ àfọ rẹ̀ mọ́mọ́ ọmọ lè mọ́mọ́. Mọ́mọ́ ọmọ lè mọ́mọ́. Bàbá wa àgbà. Allah. Allah akbar. Alimanzur. Abdulhamid. Èjìdé. Ayọ̀adé Èjìdé. Olówó ti fowó sàánú. Ọlọ́jà ni wọ́n pé. Àti gbá yín ọlọ́run jẹ́ kọ́kọ́ dàrú. Àmín 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 àmín. Àmọ̀mọ̀kú ọdún. Ọlọ́run kọ́ jẹ́ ká rí yín pẹ́ o. Ọlọ́run jẹ́ àṣẹ mi. Bàbá ọkọ̀ àpọ̀ ìgidi. Ọlá. Bàbá ọkọ̀ àpọ̀ ìdí dáadáa. Àwọn ọmọ ọdún kò yìí. Bàbá ọkọ̀ àpọ̀ ìgidi. Àpò yìí lè mọ̀mù. Àpò yìí lè mọ̀mù. Àpò ọdún. Aṣọ́kọ rẹ̀. Bàbá wọn kọ̀ sùlá. Àti kí ilé ẹ̀fọ́ alówó ọdún. Wala quwwata illa billah. Gbogbo àwọn afá aláàbí. Allahu akbar. Àdẹ́nì kankan sí. Allah. Akí ikú ọdún. Ọlọ́mọ akí yí. Gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀dọ́ náà. Ẹ jẹ́ apá sínú ọ̀sán fún torí Ọlọ́run. Ìmáàmù àgbà. Ọ̀rọ̀ ìmáàmù àgbà. Ilé tó kọ́ lè Ògbómọ̀ṣọ́. Akí ikú ọdún. Ọlọ́run jájọ láti pé. Aláàjì wa Sàkìrùdín àmọ̀mọ̀kú ọdún. Wala quwwata. Bàbá wa Barisa. Akú ọdún. Akí ikú ọdún. Akí ikú ọdún. Bàbá wa oníbúrẹ́dì. Murtada oníbúrẹ́dì àmọ̀mọ̀kú ọdún. Aṣọ́kọ̀ rẹ̀ níyà Ṣàfà. Akíyí. Bàbá wa former chairman. Abdulrauf. Alhaj Abdulkabir. Akeji. Akíwọ̀kú ọdún. Akíwọ̀kú ọdún. Ọlọ́jà sọ̀kọ̀ ọdún láyé. Ọlọ́jà bí Al-Qur'an. Ẹ jẹ́ máa kó sáà fún kápò lábẹ́ igi ẹ dákun. Ẹ jẹ́ kó lábẹ́ igi. AIG. Babalọlá. Assistant Inspector General of Police. Babalọlá. Ọlọ́run kò jẹ́ ká rí yín pẹ́. Ọlọ́run jẹ́ rí yín pẹ́ o. Ọdún akúyèdú. Akú ọdún. Àmín. Ọlọ́run ilé ayé ńlá. Gbogbo ẹ̀yin mọ́tàdí mọ́tàdí. Bàbá mọ́kàdí lóyún náà. Àwọn ayé yín ni o. Ẹ wọ́n ní kàtẹ́ bẹ́ẹ̀ o. Níwájú báyìí, níwájú báwọn. Tí bàbá ìmáàmù níwájú ń bí. Àmọ̀mọ̀kú ọdún. Aṣọ́kọ rẹ̀ o. Akú ọdún. Gbogbo ẹ̀yin brothers wa ẹja tó sáfù déédéé. Listen for social announcement. Ẹni tó gbé machine sẹ́yìn sáfù yẹn gbé kú ọmọ ìkẹ́kọ̀ọ́ ní sẹ́ machine rẹ̀ lára Ẹ̀dá náà. gbọ́ ìkéde pàtàkì yìí. Tí a bá ti kírun tán. Tí bàbá wa imam. Wọ́n ti ṣáájú wa. Tá a bá ti kírun tán bá ti bẹ̀rẹ̀ sí ṣe kútúbà. Allah. Bí wọ́n ṣe é ṣe níjọ́ àwọn ẹ̀jẹ̀ àmọ́ ṣe bẹ́ẹ̀. Bàbá ìmáàmù ò ní aṣọ fún yín bẹ́ẹ̀ o. Ọ̀dọ̀ àwọn àgbàlagbà làwọn gbé. Wọ́n náà ṣe sàárà. Ṣe sàárà. Kọ́ ọ máa wá fi sílẹ̀ níbí. Wọ́n fi máa jẹ.
Ipe wọlọ́wọ́ láṣà láti wọ́n ṣe ń nù àwẹ̀ irú àwẹ̀ yìí. Ìdí náà ń fẹ́ ní kí lè wọ́n jẹ́ ọlọ́wọ́ ṣe fún mi ọlọ́wọ́ sì ṣe wẹ́kọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ń sọ fún akpé gbogbo àwọn àbẹ́ máa tó bàbá wa ìmọ̀. Ẹjẹ́ á dúró lẹ́gbẹ̀ẹ́ kan ní ẹ̀mẹ́jà wa dúró wọ́n láti wá na sẹ́ẹ̀tì sí wọn báyìí. Láti wọ́n ti di ara wa lọ́wọ́ ẹ̀dá tó rà ní Muhammad. Ọdún yìí, ọdún àlùbáríkà lọ́wọ́ kò sẹ́mi àtẹ̀yìn. Bákan náà, tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ́ ọmọ kéékèèké dání, ẹ dẹ́kun ẹ̀mú àwọn ọmọ yín sẹ́gbẹ̀ẹ́, ẹ̀mú wọn lọ́wọ́ dáadáa. Kálukú tó wá tọ́jú gbogbo nǹkan bá mú wá bíi sẹ́ẹ̀tì, bíi pọ́ọ̀sì àti kọ́kọ́rọ́ mọ́tò àbí ti màṣíìn ẹ̀jẹ̀ tọ́jú ẹ̀ dáadáa. Ọlọ́run ní dá ìdàrú mẹ́rin kan fẹ́ wá lọ́wọ́ o. Ọlọ́run wọlé bó ṣe ṣe yín, Ọlọ́run wọlé bó ṣe tà fún yín, ẹnì kan fẹ́ wá, Ọlọ́run sá tà fún wa náà o. Ẹ jẹ́ pé kò ní burú fún mi, kò ní bàjẹ́ fún mi, kò ní burú fún mi, kò ní bàjẹ́ fún mi. Lọ́la jẹ́ bí ti jẹ́ mú wá, kò ní burú fún mi. Kò ní burú fún mi. Lọ́la jẹ́ bí ti jẹ́ mú wá, kò ní burú fún mi. Ẹ̀yà kan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ṣe lọ fọ́dún Muhammad. Ọlọ́run ṣe lọ kọ̀ọ̀kan wa náà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ, ọlọ́run sábà kẹ́ wọn. Àwọn ìyá tí wọ́n ti lọ, tí wọ́n jẹ́ bàbá yọ̀ rẹ́ sísè, ọlọ́run sábà kẹ́ wọn. Àwọn ọ̀rẹ́ àbí ìjẹ́ sílọ́kù, tẹ́ gbà fọlọ́run tẹ́ fọ́ ní ọ̀nà mọ̀, tí wọ́n ti lọ, ọlọ́run sábà kẹ́ wọn. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Akúyèdùn. Ìṣẹ́jú bíi mẹ́sàn-án náà ló kú dá ìgbérun wọn já kó sáfù ẹni tí ti sàlùwàlá lọ sàlùwàlá. Ọlọ́mọdún wa ní ládàá. Akú ọdún. Ẹja tó sáfù ẹ̀dá kò torí tọ́lọ́run kákò lábẹ́ igi. Ẹja tó sáfù déédéé. Kọ́wà dáadáa. Ẹja tó sáfù yẹn déédéé. Ẹ̀kọ́jà tó yẹ́bẹ́yẹ́bẹ́. Ìsìlámù ti lọ wájú báyìí kò ní lu ẹ̀yìn. Àmín. Gbogbo àwa tá ń bẹ lẹ́yìn àbáwa tá ń bẹ jìnnàjìnnà ẹja wá músáfù àwọn ọkùnrin. Ẹja tó sáfù dáadáa. Àwọn obìnrin náà ti músáfù tiwọn. Kọ́lá kọ́dá kò kọ́ gbà fún wa lénìí. Gbogbo àwọn tí wọ́n lọ fún ìlọsíwájú fún ìsìlámù l'Ógbómọ̀ṣọ́ ọ̀rọ̀ wọn máa lọ wájú. Àmín. Gbogbo àwọn tí wọ́n ìṣubú ìsìlámù ọlọ́pàá fún wọn lágbára. Wọ́n lọ àwọn àzáàbù jahannama. Wọ́n lọ àwọn àzáàbù àríyìn. Bẹ́ẹ̀ lọ́wọ́ fún wọn. Àti orílẹ̀ náà. Bàbá wa ìmọ̀mọ́ àgbà. Wọ́n ti ní gbogbo àwọn tí wọ́n ń da ìsìlámù ní Ògbómọ̀ṣọ́ láàmú. Tí wọ́n fẹ́ àlàáfíà fún ìsìlámù ní Ògbómọ̀ṣọ́. Lónìí, àfihànsíwájú Ọlọ́run. Ọlọ́run. Àní ṣépè. Ṣùgbọ́n ni wọn ò ní gbòfo. Inshallah. Gbogbo àwọn tá a tó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Tá a fẹ́ kí iṣẹ́ Ọlọ́run pàdé. Táàbù ẹ̀kọ́ dàrú. Ọlọ́run ó ṣàìfọ́ ẹni kọ̀ọ̀kan àwa náà lọ́wọ́. Gbogbo wa ni wọ́n ní ká máa fi èmi ká máa fi máa jẹ sọ́dọ̀ Ọlọ́run. Ìgbà tí ó bá fi gbogbo tí ń bọ̀. Àdúrà tí bàbá wa ìmọ̀ọ́mù ṣe fún wa lórí mọ́pà yìí. Àtàwọn àtàwọn tá a jẹ́ ọ̀dọ́. Ọlọ́run mọ́sà ìgbà àdúrà náà fún wa. Àdúrókọ̀ náà Nábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Gbogbo àwọn tá a dúró ẹja rí pé sáfù láti dúró. Ẹja tò sínú sáfù dáadáa. Kátó sáfù dáadáa. Ẹ̀dẹ́ ìtẹ̀sáfù. Sáfù déédéé. Duk wanda yake a baya ya manna gaba. A zo a daidaita sahun nan mu tsaya sosai. Yau ne ranar sallah. Duk wanda yake son ya zo ya sallah da mutu ya tsaya a sahu. Kamar wajen mata daban, maza daban. Kọ́lọ̀ ó fún ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ẹ̀dá tó sáfù náà dáadáa. Sáfù déédéé.
guda ɗaya za a yi ba za a yi wani ba wannan da za mu yi yau Allah ya ba mu alfarmansa Amin. Allah ya ba mu rabonsa Amin. albarkacin manzon Allah sallallahu alaihi wa sallam basari ba gbogbo àwọn ọmọ ìyá wa tó wá kírun pẹ̀lú wa ọlọ́mọsá ìgbàdo ẹni kọ̀ọ̀kan wa náà ẹja tó sáfù náà àwọn èèyàn tó tún wọn lẹ́kẹ̀lẹ́kẹ̀ tí aláhàbẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àwọn èèyàn sáré bọ̀ ní lójú ọ̀nà. wọ́n là nílé ṣé a sì lè ṣe ojú ti rán wọn. Allahu akbar. wọ́n là nílé ṣé a sì lè ṣe. Ọlọ́run wọ́n là nílé ṣé a sì lè ṣe. Ọlọ́run amọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. amọ̀dúpẹ́ àwọn olùdúpẹ́ fọlọ́ọ̀nù. àwọn olùdúpẹ́ fọlọ́ọ̀nù. Ọlọ́run àmọ́ lórí Ọlọ́run. àwọn èyí tí wọn lọ́dọ̀ yìí adúpẹ́ Ọlọ́run ẹjẹ́ tó sáfù dáadáa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn òkè lórí rédíò atúnkọ́ ni àfọláàrẹ àfihàn látàwọn ló ti fún wa iná sáré bọ̀ Ọlọ́run lónìí bàbá rẹ̀ tó máa ṣàbúrà ọmọ ọlọ́pẹ́ ìwá inú ọlọ́pẹ́ náà wà Ọlọ́run mọ́sá ìgbà ọpẹ́ wa o. ẹjẹ́ jókòó torí ọlọ́run bàbá mẹ́tò sí akírun láìpẹ́ yìí. Ọlọ́run àmọ̀mọ́ rírì ọpẹ́ àmọ́ ẹrẹ tó ṣe fún wa lónìí. ẹjẹ́ jókòó torí ọlọ́run. táwọn náà ń bẹ nínú ẹni tí Ọlọ́run fi ṣe sábàbí. àwọn nǹkan tá a béèrè lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ṣe fún wa. nínú wáàsí nígbà tí Ramadan ti bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ àlàáfíà Ọlọ́run tó wà àlàáfíà. adúpẹ́ o. àbẹ̀rẹ̀ sọ Ọlọ́run sọ wa. àbẹ̀rẹ̀ orí Ọlọ́run sọ wa fún wa. Ọlọ́run adúpẹ́ àmàlóore. Adúpẹ́ o, ẹnu ọpẹ́ wa ò ní tán. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹja tó sá fún torí ọlọ́run. Àti ẹja kò níbi abẹ́ gíta wọ̀ ẹ dákun. àti Professor Raphael Honorable Abdulrahman Raphael Afọ̀njá. Àti pẹ̀lú dídé sí àwùjọ Mùsùlùmí. Àti kúrìn ẹ̀kú àlọ́bọ̀ láti ilé Ọlọ́run méjì ńlá ilé àárọ̀. Ọlọ́run kọ́ mọ́sá gbà lẹ́sìn fún yín. Àmín. Gbogbo ìbàdàn ọ̀gá mi ọlọ́run ṣàdúrà fún yín. Ẹ wà ní méjì ńlá ilé àárọ̀. Nílé Olúwa. Mọ́sá gbà ní ìbàdàn fún yín. Àmín o. Gbogbo tẹ béèrè Ọlọ́run jẹ́ orí bẹ̀. Ẹja jókòó torí ọlọ́run ṣẹ́jú márùn-ún péré ló kù. Ẹja jókòó. Akírun láìpẹ́ yìí. Ilà àdìlá. Kí bàbá wa rí alásàlátù. Allah. Àti ikú ọdún. Akú ọdún. Kí àjọṣe ọ̀pọ̀ ọdún láyé. Akú ọdún. Ẹ dákun gbogbo àwọn táwọn lórí ìdúró. Àmọ̀ akú ọdún. Ẹnì kọ̀ọ̀kan wa ká jókòó. Ẹja jókòó torí ọlọ́run. Náfìlà la. Akú ọdún. Mílíọ̀nù gbogbo owó tó ń yẹ náfìlà ò ní ìdí náfìlà. Torí pé náfìlà náà la wá yàn. Nígbà tó àwọn tó wá yẹn náfìlà ṣáájú náfìlà. Kí ọ̀la pèyún ẹ̀jẹ̀ àjókòó wa dáadáa. Bàbá ìmọ̀mọ́ àgbà tí wọ́n yẹn náfìlà fún wa wọ́n ti wà nítòsí. Ọlọ́run ní jẹ́ abẹ́lú Olú mi sáré mi wà láì. ẹnì kẹ́kẹ́. Àdúpẹ́. Ẹnì kẹ́kẹ́. Kò sọ pé a máa ṣe nǹkankan. Ọlọ́run ló lè ní káyọ̀ máa ṣe nǹkankan. Ẹnìkan ò lè ní yọ̀ máa ṣe nǹkankan. Ọlọ́run tó fún ẹlẹ́mìí àtàlàáfíà tàbí ta Ramadan. Alhamdulillah. Ọlọ́run tó fún ẹlẹ́mìí tàbí ti wá náfìlà ń bí lẹ́nìí. Ọlọ́run yóò sì gbà lẹ́sẹ̀ fún wa. Àmín. Àmín. Ọ̀ṣọ́ àdínì àti akú ọdún. Ó ní ìdájá ànẹ́sẹ̀rọ̀ lọ́wọ́ ìwà Wọ́n fàtí ìwà. Allah. Kọ́tà pàtì yàda záníkà wà alhamdulillah. Kọ́lọ́ bá gbé àrùnsẹ́dé fún èèyàn. Ẹ̀dá kẹ́lú àwọn ẹ̀dẹ́. Kọ́lọ́ bá gbé àrùnsẹ́dé. Ẹ̀kà mọ́ aráwọ̀ èèyàn. Unexpected way. Wọ́n máa tún jáde ní kẹ̀tíkẹ̀tí. Gbọ́dọ̀ mọ wá náà ni. Ní kẹ̀tíkẹ̀tí. Wọ́n ní àníkí ẹ̀ náà làwọn fẹ́. Ọ̀rọ̀ yẹn la fẹ́ gbọ́. Yẹn la fẹ́ ṣe. Tí la fẹ́ ṣe. Ẹ̀sìn fẹ́ni yẹn tọ́ lọ́run wọn. Adúpẹ́ o. Ọlọ́run nínú olóríire. Èmi jẹ́ kan. Nínú olóríire. Èmi jẹ́ kan. Èmi jẹ́ kan níbẹ̀ ní tèmi. Nínú olóríire.
èmi jẹ́ kan. Ẹ̀yin kọ́ nínú olóríire. Èmi jẹ́ kan. Nínú olóríire. Èmi jẹ́ kan. Èmi jẹ́ kan níbẹ̀ ní tèmi. Nínú olóríire. Èmi jẹ́ kan. Mo kí olórí àwọn ọ̀dọ́ Aláàjì wa Israel Sẹ̀kẹ̀ǹgbẹ̀dẹ̀ Isiaq Muhammadu Sọ́ọ́dì Sẹ̀kẹ̀ǹgbẹ̀dẹ̀ olórí ọ̀dọ́ akínyẹ̀kọ ọdún ọlọ́jà sọ̀kọ̀ láyé o. Gbogbo àwọn ọ̀dọ́ Mùsùlùmí pápátá nínú Ògbómọ̀ṣọ́ àtàwé rẹ̀. Bàbá ìbámu ni akínyẹ̀kọ ọdún. Akínyẹ̀kọ ọdún. Ọlọ́run ó jẹ́ afẹ́láyé ní ẹsẹ̀ yìí. Àmì ẹja tèsí fóònù wa o. Ká máa tèsí fóònù wa o. Àti ìrántí dáàkọ. Àrẹ ti dàpọ̀ yín. Àti fi kíkì tẹ Ọlọ́run, kíkì tàlà, àti fi kí yín. Pẹ̀pẹ́ ìkẹ́ Ọlọ́run. Ọlọ́run. Àmín. Gbogbo àwọn olóyè bàbá ìmáà nílùú Ògbómọ̀ṣọ́ láti kí. Lára wọn náà ni. Ṣéèrù. Kálukọ́ máa kíyèsí fóònù rẹ o. Bàbá ìmáàmù ti ń dé o. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. Sáfù déédé. Sáfù lillah. Sáfù déédé. Sáfù lillah. Sáfù déédé. Sáfù lillah. Sáfù déédé. Sáfù lillah. Ẹ jẹ́ lọ tó sáfù torí Ọlọ́run. Ẹ jẹ́ tó sáfù torí Ọlọ́run. Allahu Akbar. Ẹ jẹ́ tó sáfù torí Ọlọ́run. Sáfù déédé. Sáfù lillah. Istaqimu wa'tadilu. Ó tó di pé a kírun tá a bá ti kírun tán tá a fẹ́ ṣe gbogbo àwa tí a máa ń dìde nílẹ̀ tá a sáré wáwájú mo fọlọ́n bẹ̀ wá ibẹ̀ ẹ̀jẹ̀ àjọkù sí àyè wa níbi tá a bá wà àwa kámẹ́rámẹ́n tí a gbé fóònù dání ẹ jẹ́ kí a máa rìkọ́ọ̀dù láyè wa níbi tá a bá jókòó sí kẹ́nìkan ká mọ́ dìde gbé kámẹ́rà wa wájú. Gbogbo tá a fẹ́ wò tá a fẹ́ fi kámẹ́rà wa wò yẹn wọ́n máa rìkọ́ọ̀dù àádẹ́rì ọlọ́kùnrin ṣàdúró tiwa. Àmín. Allahu akbar. 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 Akbar. Allahu akbar. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الجنة فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. Allahu akbar. الله Allahu akbar. الله أكبر. Allahu akbar. الله أكبر. Allahu akbar.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. Ẹjẹ́ wà ní ìfarabalẹ̀ tí ó kálukú jókòó sí ayé rẹ̀. láti gbọ́ wútúmà. Ẹgbẹ́ ìyá afẹ́jú dìde. Olóòtú táwa ti tẹ́ nìyẹn. Ẹjẹ́ ìfarabalẹ̀ láti gba wútúmà. so à ń kí òun ìwọ sá lọ sẹ́yìn àná. ẹ̀ẹ́dẹ́gbọ́ ẹlẹ́wẹ̀ ẹ̀mú ní òkú lánàá ẹ̀mọ́. lójú kámẹ́rà. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله سبحانه وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم
اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. أسأل الله تبارك وتعالى يتقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وكل خيراتنا في الحياة وبعد الممات. أما بعد أدى قول الله إجا قول الله إجا كيا يوقع يدله Ọlọ́run tí a dúpẹ́ fún òun lọ́ba tí ò pa wá káwẹ̀ tó bẹ̀rẹ̀ kò ní kí wọ́n kírun sí wa láà nínú àwẹ̀ àwa bẹ lọ́hùn nígbà táwẹ̀ tán tá à ń ṣọdún yìí Ọlọ́run má ṣe tọdún ní ìlàṣẹmọ fún wa wala la ilaha illallah. Atọrọ àlékún kí a ti yàfa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ náà kó má mọ lórí ànábì nìkan kó má lọ bá àwọn ará ilé àtàwọn sàhábà ẹ̀ àti gbogbo àwa mùmínì mùmínà táǹtẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam títí tí ó fi di ọjọ́ tẹ́mi tí ń bẹ lára wa yìí ò ní ṣàǹfààní mọ́ títí tí ó fi di ọjọ́ táwọn ọmọ tá a bí àti dúkìá tá a kójọ tí wọ́n ní ní orí kankan tí wọ́n fẹ́ ṣe wá illa man ata Allah bi qalbin salim. Àfẹ́ni tó bá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lẹ́mì òdodo abẹ́lọ́run tó bá di dọ́jọ́ náà Ọlọ́run má jẹ́ àpòfo Ọlọ́run má jẹ́ àròfo ọ̀rọ̀ tá a sọ ìwà tá a wù ìṣesí tá a ṣe tá a fi wá bára wa lébùtì òfo Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ kálukú wa lọ́rùn. Ẹ̀yàn máa yá mi alákùnrin ó kí wa kú oríire nítorí pé abẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan níjọ́ tá a bẹ̀rẹ̀ Ọlọ́run fún aláǹfààní ká ṣe àwọn ìbádàtù tó wà ń bẹ̀ a ṣe tarawih a ṣe qiyamul layl a ṣe sahur a ṣe iftar gbogbo àwọn iṣẹ́ tó yẹ ká ṣe bẹ̀ la ṣe a ṣe i'tikaf a ṣe Lailatul Qadr gbogbo àwọn ìbádàtù tó tọ́ tó yẹ la ṣe àdúgbò Ọlọ́run nítorí pé ó ṣe rọrùn fún wa láti ṣe àwọn ìjọsìn ọba tó ṣe rọrùn fún wa kó má ṣe ìgbà níjọsìn fún wa oríire tá à ń kíra wa lónìí Ọlọ́run jẹ́ ọjà kí mọ́ Ọlọ́run jẹ́ kíra wa pẹ́ wala la ilaha illallah. Nínú tí a ṣe kán yìí nínú àwẹ̀ òun náà ni wíwá òru Lailatul Qadr. Níbi wíwá òru Lailatul Qadr rí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ṣe wá lójú lọ́yìn pé ká máa ṣe àdúrà kan pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni pé Ọlọ́run o ìwọ ni ọba tó máa mójúkú òfun ni ó nífẹ̀ẹ́ sí láti máa mójúkú òfun yàn gbogbo ń tá a bá ṣe tí ò tẹ́wọ́ Ọlọ́run lọ́rùn má ṣàìmójúkú òfun wa. Píparí àwẹ̀ pẹ̀lú gbólóhùn yìí pẹ̀lú àdúrà yìí ó ní nǹkan tó pọ̀ ṣe pẹ̀lú ìṣẹ̀mí wa torí pé gbogbo ẹni tó bá ń lo ìṣẹ̀mí pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọba àlekè ọlá ò ní gbà á lẹ́rú tó bá dàbí kí á mọ̀ ọ́ lọ. Ẹ rí i pé Ọlọ́run bá àlekè ọlá ó fi sáànàbì lẹ́mìí láti fi àdúrà yìí lé wa lẹ́nu káwa máa ṣe ní mẹ́wàá gbẹ̀yìn lójoojúmọ́ nítorí pé ẹ̀ṣẹ̀ kì í ṣe téèyàn fi máa lo ayé agbọ́dọ̀ kú onídìí ẹ̀ṣẹ̀ kọ́lọ́run tó gba ìjọsìn wa agbọ́dọ̀ kú onídìí ìwà tí ọ̀dà kọba àlejòlá tó gbà wá lẹ́rù òun ló fà á tó fi já sí wípé ìgbẹ̀yìn àwẹ̀ lọ́lọ́run fi sí ẹ̀yàn ọmọ ìyá mi arákùnrin èyí tí mo fẹ́ ká ló ń bẹ̀ lélẹ̀ níparí àwẹ̀ pẹ̀lú àdúrà àforíjì àti ìtọrọ àmójúkú yìí ó túmọ̀ sí pé gbogbo òṣèré wa la gbọ́dọ̀ máa lò lọ pẹ̀lú pé ká máa wá foríjì lọ́dọ̀ Ọlọ́run gbogbo òṣèré wa la gbọ́dọ̀ máa lò lọ pẹ̀lú pé ká kó omi tọ́ba àlejòlá òfẹ́ àṣẹ lọ́lọ́run pa wá ní Al-Qur'an bàbá wọnú Suratu Al-Imran àyà 132 sí 136 Ọlọ́run ní wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal-ardu u'iddat lil-muttaqin. Ọba àlekè ọlá sọ fún wa pé ká má jẹ́ ọmọ nínú àwẹ̀ nìkan o àṣẹ Ọlọ́run ni láti máa wá foríjì ní gbogbo ìgbà àṣẹ tọ́ba àlekè ọlá pa wá ni láti máa wá mójúkúò lọ́dọ̀ Ọlọ́run gbogbo ìgbà torí pé ẹni tó bá ń wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá foríjì òun náà lọ́ba tí òun lẹ́ni tọ́ba àlekè ọlá fi sínú àlùjánnà tó ṣe pé fífẹ́ rẹ̀ ó tó sánmọ̀ àti ilẹ̀ tá à ń bẹ́ńbẹ́ Ọlọ́run wá ní àwọn tí wọ́n páyà Ọlọ́run lòun ọlọ́ba àlekè ọlá pèsè ẹ̀kalẹ̀ fún bẹ́ẹ̀ bá wú àyà yìí á rí wípé ọba àlekè ọlá ní bá wá àforíjì ó wá ní bá bára àforíjì tán òun fi wá sálì Jánnà ó bá fi wá sálì Jánnà tán àwọn wo lábàá ń bẹ̀ àwọn wo lájọ wọ bẹ̀ àwọn olùpáyà Ọlọ́run àwọn òwò wá gan ọlọ́ba àlekè ọlá sọ pé kí wọ́n gbà àwẹ̀ bàbá gbà àwẹ̀ tán kí la fẹ́ rí ń bẹ̀ ọba àlekè ọlá jẹ́ oyé wa ní Al-Qur'ani pé àwẹ̀ tá a ní kẹ́ ẹ gbà wò la'allakum tattaqun ẹni tó bá páyà Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run ní àwẹ̀ yẹn ló wà fún bàbá gbà tán á di ẹni ìpáyà Ọlọ́run ní tọ́ba àlekè ọlá sọ nìyẹn bó bá wá rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àforíjì tá a tọrọ gbẹ̀ nínú àwẹ̀ yẹn náà la lè rí tá a fi dolùpáyà Ọlọ́run tá a fi padà wà nìjọ́nà tó bá dàbí kí á mọ Ọlọ́run Ọlọ́run wá ń júwe fún wa àwọn ọ̀wà tá a máa hù
tí abára foríjì tán àti wàtá máa hù tọ́ba àlejò ọlọ́run fi dí àforíjì wa ládé alladhina yunfiquna fis-sarra'i wad-dharra'i gbogbo ògbà tọ́lọ́mùbà àlejò ọlọ́ba kẹwàá la gbọ́dọ̀ máa ná tọ́lọ́mù fún wa sójú ọ̀nà tọ́lọ̀ ká náwó kì í ṣe inú àwẹ̀ nìkan gbogbo wa pátá gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn lásìkò tó bá tẹ́ wa lọ́rùn á náwó fọlọ́run lásìkò tí ò tẹ́ wa lọ́rùn á náwó fọlọ́run nínáwó fọlọ́run òun ni pé ká ṣàánú àwọn èèyàn tí à ń jẹ bíbí ń pa a ṣe ìtọ́rùn fáwọn èèyàn tó pọ̀ nú àwẹ̀ a fún àwọn èèyàn ní nǹkan ayọ̀ zàká a ṣe gbogbo oríṣiríṣi àánú la ṣe fáwọn èèyàn ká má jẹ́ kó mọ nú àwẹ̀ nìkan àwọn tí wọ́n fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run ṣe pọ̀ láwùjọ ẹ jẹ́ á tẹ̀síwájú lẹ́yìn àwẹ̀ oríire wa kó lè bá a kalẹ̀ nínú tá a máa ṣe tá a fi ráforíjì Ọlọ́run tá a fi dòlùpayà Ọlọ́run wal-kadhimina al-ghayz àwa fúnra wa gbọ́dọ̀ máa gbé bínú mi báwọn èèyàn bá ṣe tó dùn wá ká má bínú ká má tẹ ìbínú wa mọ́ra títẹ̀ bínú yẹn mọ́ra ló ń jú omi pé àwa náà ń fẹ́ kọ́ba àlekè ọlá foríjì wa a sì fẹ́ di olùpayà Ọlọ́run wal-'afina 'anin nas ìwọ tó ń fẹ́ kọ́ba àlekè ọlá mójúkú òfun ẹ ìwọ náà gbọ́dọ̀ mójúkú ọ̀nà láì fi àwọn èèyàn gbogbo àwọn tí wọ́n bá ṣẹ̀ tí wọ́n ṣàìdá fún ẹ kókó mọ̀ pé nínú àwẹ̀ ò tí ẹ̀rọ ti bẹ́ẹ̀ nìkan kan ṣe ó kàn ń ṣe jọ́sìn lọ ni bẹ́ẹ̀ náà ni kó máa lò ṣẹ̀mí ẹ̀rọ lẹ́yìn àwẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ṣàìdá sí wa ẹ jẹ́ ká mójú kó fún wọn torí pé wallahu yuhibbu al-muhsinin ọba àlejò ọlá nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n máa ń ṣe dáadáa tí wọ́n ń ṣe àwọn ìṣesí tí a wí. àwọn wo ni alladhina idha fa'alu fahisha gbogbo ìgbà tí èèyàn bá hùwà tí ó dá torí pé a lè lo ìṣẹ̀mí wa ká má kù síbi kan gbogbo ìgbà tá a bá hùwà tí ó dá a sọ̀rọ̀ tí ó dá a rìnrìn tí ó dá a ṣèṣe sí tí ó dá a ò zalamu anfusahum a bá tiẹ̀ ṣàbùsí fúnra wa ó ṣàìdáfẹ́ lòmíì ó wà burúkú sí yàn ó wá ba ènìyàn nínú jẹ́ dhakarullaha rántí Ọlọ́run lẹ́ẹ̀kan náà padà sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run o mo ti ṣàìdá Ọlọ́run mo ti ṣẹ̀ Ọlọ́run tí mo ṣe yí àwọn ọmọ kó tẹ́wọ́ Ọlọ́run lọ́rùn má bà tèmi jẹ́ bẹ́ẹ̀ lọ́run bá foríjì ní gbogbo ìgbà tó lẹ́ni tó lọ́run ò bá foríjì Ọlọ́run ò ní ṣàánú ẹ̀ ẹni bá rà foríjì nìkan nínú aráàánú Ọlọ́run bẹ́ẹ̀ lọ́run ní gbogbo ìgbà fastaghfiru li dhunubihim gbogbo ìgbà ní ká máa wá foríjì lọ́dọ̀ Ọlọ́run torí pé wa man yaghfiru dhunuba illa Allah ẹnìkan ò ní rà foríjì Ọlọ́run àfẹnitọ́ bá àlejò ọlá bá foríjì walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun gbogbo ẹni tó bá jẹ́ ẹni Ọlọ́run dáadáa oníhùwà àbàjẹ́ tó kó tó wá dúró lórí ẹ̀ pé kí lẹ́ ṣe fún mi ẹni tí mo ṣe yẹn náà ni màá ṣe kò sẹ́ni tí ọba mi sọ mi ní gbà olùgbàgbọ́ òdodo kì í ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá sọ fún yàn pé n tó ṣe yí ọ̀dà kẹ́ni yẹn gbà kó padà sọ́dọ̀ Ọlọ́run kó wá foríjì kó lè bá ara àánú Ọlọ́run ní ulaika jazaohum maghfirah àwọn tí wọ́n bá ṣe ogun tá a wí Ọlọ́run ó san wọ́n lẹ́san àforíjì látọ̀dọ̀ Ọlọ́run wa jannatun tajri min tahtiha al-anhar ó bá dàrí kí á mọ Ọlọ́run ọba àlekè Ọlọ́run fi wọ́n sálì janna khalidina fiha wọ́n máa gbénú àlìjánná yẹn lọ gbére wà ní ìmá ajrul amilin eléyìí ló sì dáa jù lẹ́sàn tọ́ba àlekè ọlá lẹ́sàn gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ rí kókó tó wà ń bẹ̀rẹ̀ wípé a ti gbìyànjú láti wá àforíjì nínú àwẹ̀ abẹ́lọ́n fámojúkú nínú àwẹ̀ gbogbo ń ta wá abẹ́lọ́n nínú àwẹ̀ yìí kó tẹ̀síwájú lẹ́yìn àwẹ̀ òun ló lè jẹ́ ká rí àánú Ọlọ́run ọba àlekè ọlá Ọlọ́run kó má ṣe fún wa ní àgbọ́yé ẹ̀ alákọ̀ọ́kọ́ nìyí ẹlẹ́ẹ̀kejì òní yìí ni ọdún gbogbo ẹni tí ó bá ṣọdún lénìí tó sì jọmọ Nàìjíríà ó kọ àṣẹ Ọlọ́run ó kọ súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì sọ fún wa wípé súnmọ́ lè rọ̀ ọ̀yàtì Ànábì ní ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tẹ́ ẹ bá ti gbọ́ pé wọ́n róṣù wà áfìrú lè rọ̀ ọ̀yàtì bẹ́ẹ̀ bá tún ti gbọ́ pé wọ́n róṣù ẹ túnú ẹ ṣọdún nígbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ a retí ìkéde oṣù nígbà tá a parí àwẹ̀ a retí ìkéde oṣù bọ́lá àti retí ẹ̀ ta ni máa sọ àkọ́kọ́ ń tá a gbọ́dọ̀ gbọ́yé gẹ́gẹ́ bí mùsùlùmí ni wípé àyè máa fi oṣù tí wọ́n rí ní orílẹ̀-èdè ní ìdájọ́ ẹ̀sìn oṣù lórílẹ̀-èdè tiwa a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n róṣù ní Saudi Arabia kò kan Nàìjíríà wọ́n róṣù ní Misra kò kan Nàìjíríà wọ́n rí oṣù ní Spain kò kan Nàìjíríà wọ́n rí oṣù ní Ghana kò kan Nàìjíríà wọ́n róṣù ní Sierra Leone kò kàn wá gbogbo orílẹ̀-èdè tó wù kí wọ́n ti rí tí ò bá ti jẹ́ orílẹ̀-èdè tiwa oṣù tí wọ́n rí ń bẹ̀ àwọn ló kàn oṣù tí wọ́n rí ń bẹ̀ àwọn ló kàn torí bẹ́ẹ̀ gbogbo owó tó ń gbọ́ lánàá bí wọ́n ti róṣù Saudi tó wá fi ń dìklẹ́ ọdún ní Nàìjíríà ò ṣe dáadáa tó àyè fi oṣù orílẹ̀-èdè míì dìklẹ́ ọdún lórílẹ̀-èdè tiwa orílẹ̀-èdè tiwa ni wọ́n ti dìklẹ́ ọdún tásì ló láṣẹ láti ṣe bẹ́ẹ̀ ọba àdìgbẹ́ lásán fún anáàlú Qur'an ó ní ati'u Allaha wa ati'u ar-rasul wa ulil amri minkum ẹ̀rí Ọlọ́run ní ẹ tẹ̀ láṣẹ mi Ọlọ́run ẹ tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n bá tún já láṣẹ yín ẹ tẹ̀ láṣẹ wọn gbogbo olùkọ̀ọ̀kan ní máa lólórí olórí yín dá olórí yín ọ̀dá òun lọ́lọ́mbà àlejò ọláyàn fún yẹn gbà fọlọ́run ni
ẹ̀rí ó mọ kéwú kò mọ kéwú ẹgbà fọlọ́run lè hun lọ́ba àlekè ọláyàn síbẹ̀. Sultanu Sokoto tó jẹ́ President General Nigeria Supreme Council for Islamic Affairs òun ni #1 Muslim in Nigeria. Bó bá wù ẹ́ gbà tó bá wù ẹ́ má gbà ẹni tó bá àlekè ọláyàn síbẹ̀ ni. Ẹni yẹn ló ní àṣẹ láti sọ fún wa pé wọ́n rí oṣù o tàbí wọn ò róṣù. Kódà báwa bá rí oṣù lọ́dọ̀ tiwa a ní ìkápá kákéde gbogbo oṣù tá a bá rí a sọ fún chanẹ́ẹ̀lì ẹ̀ títí tí ó fi dé ọ̀dọ̀ Sultan. Bá a bá gbàgbé àwa náà ti róṣù rí l'Ógbómọ̀ṣọ́ èmi fúnra mi rí fúnra ara mi báyìí. Bá a ṣe rí tó àtó bẹ́ẹ̀ ká jáde ká máa kéde pa róṣù lóòótọ́ a rí a lè bẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ kéde torí pé àṣẹ ká kéde ò sí lọ́dọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Àwa rí chanẹ́ẹ̀lì ẹ̀ títí tó fi dé ọ̀dọ̀ Sultan ló fà á nínú rẹ́kọ́ọ̀dù ní Supreme Council for Islamic Affairs lẹ́nìí ó wà ń bẹ̀ pé wọ́n ti róṣù rí l'Ógbómọ̀ṣọ́ ó wà ń bẹ̀ ṣùgbọ́n tòun ti pápá rí l'Ógbómọ̀ṣọ́ yẹn ẹnìkan kan ò tó bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kó kéde torí pé ká kéde ẹ̀ ò sí lọ́dọ̀ wa nígbà tó débi tó yẹ kó dé wọ́n gbà káàkiri láwọn bòmíì wọ́n wá kéde bá a ti ṣe nìyẹn. Náà ọdún tá à ń ṣe lónìí Sultan ló kéde lánàá pé wọ́n ti rí oṣù ní Nàìjíríà. Gbogbo ẹni tí ò bá wá aṣọdún lé ní Nàìjíríà olùkọ́ àṣẹ tọlọ́run ni aláìgbọràn sànàbì lẹ́nu ni ẹni tó ń kọ àṣẹ olórí ni torí olórí wa ti pàṣẹ a sì gbọdọ̀ gbà. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì èèwọ̀ ni nínú ẹ̀sìn wa gbogbo ẹni tó bá sọ fún ẹ pé kì í ṣe ìwọ̀ ó ń tàn ẹni ẹ̀sìn mọ̀ pé mi ò ní tàn yín. Èèwọ̀ ni nínú ẹ̀sìn wa kéèyàn gbàwẹ̀ ọjọ́ ọdún èní yìí lọ́dún kì í ṣejọ́ àwẹ̀ kì í ṣejọ́ tá a máa jẹ sàárì kì í ṣejọ́ tá a máa ń ṣe iftar ọjọ́ tá a máa jẹun ni ọjọ́ dùnnú ni kì í ṣe ọjọ́ ààwẹ̀. Gbogbo owó tó o bá gbà pé o ò sọdún lónìí mọ̀ kó ń ṣẹlọ̀ ni o ìwọ tó o bá gbàwẹ̀ lénìí o ṣẹlọ̀ wọn bá rí kí ọlá ni o. Ẹ̀yin tẹ́ bá rí bẹ́ẹ̀ lọ túnú o ẹ lọ jẹun ẹ jẹun kẹ́yìn náà sọdún. Lẹ́yìn náà kò sí yídì kankan ní Nàìjíríà lọ́la yídì tòní ni yídì ìtorí pé yídì tòní yìí òun làwọn orílẹ̀-èdè yìí ó kì í yídì tòní yìí làwọn gómìnà ó kì í yídì tòní yìí òun ni President General Nigeria for Islamic Affairs ó kì í gbogbo àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí ni wọ́n ó kì í yídì. Ìtumọ̀ ẹni pé gbogbo àwọn tí wọ́n bá kí yídì lọ́la ẹbí wọ́n léèrè pé ta láláṣẹ tiwọn ta lọ̀gá wọn ta wọ́n tẹ̀lé wọ́n yìí sọ pé máa ń la wàlíyà lahu fàṣàìtọ́nù wàlíyùhù. Gbogbo ẹni tí ò bá ti gba aṣáájú láṣáájú tí ò bá ti tẹ̀lé aṣáájú ẹ̀ àṣetáàmì ní tẹ̀lé. Sọ̀tọ́rí bẹ́ẹ̀ arọ gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ padà kúrò níbi tí ọ̀dà a lọ ṣọdún lónìí ọba àdìkẹ́ lọ́kànṣẹ́ ìdúró ti wà. Lẹ́yìn náà a ti wá gba àwẹ̀ Ramadan tán nínú oṣù Ṣawwal tá a wà ń bẹ̀ yìí ẹni tó tọ́ tó dáa tó bá súnà mọ́ òun ni ká gba àwẹ̀ mẹ́fà ń bẹ̀. Ànábì ní máa ń sọ ọmọ Ramadan ẹni tó bá gba àwẹ̀ Ramadan bá a ṣe gbà tán yìí fọmọ àti báwo síta ní Ṣawwal tó wá gba mẹ́fà sí nínú oṣù Ṣawwal tá a wà ń bẹ̀ yìí fàkà annama sọmọ dahar ó dà gẹ́gẹ́ bí ẹni tó fodidi ọdún kan gba àwẹ̀ ni. Torí bẹ́ẹ̀ ẹ jẹ́ á gbìyànjú ká má jẹ́ kí oṣù eléyìí kó mọ́ wa lọ́wọ́ ká gba mẹ́fà nínú ẹ̀ Ọlọ́run kó má ṣe gbà níjọsìn fún wa. Ọjọ́ ọdún ọjọ́ eré ni ọjọ́ dùnnú ni ọjọ́ tá a máa ṣàjọyọ̀ ni. Ṣé wàá rí gbogbo àjọyọ̀ tá a bá ṣe àti ìdùnnú tá a bá fẹ́ ṣe kò gbọ́dọ̀ dàpọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ a gbọ́dọ̀ ṣẹlọ́run lárẹ̀. Nínú atharu àwọn àfa wọn ni man asọ̀lọ́hà yawmal eid èèyàn bá ranjú lẹ̀ tó ṣẹlọ́run níjọ́ ọdún fàkà annama asọ́hù yawmal wa'id bí ìgbà tó ṣẹlọ́run níjọ́ alkiyama ni. Torí bẹ́ẹ̀ ìwọ tó wò páwẹ́ ti tán ọgbọ́n títà mú á bẹ̀rẹ̀ sí mú lónìí tó bá dàlí kiyama Ọlọ́run ó jáde síwájú Ọlọ́run ọmọ ọrọ̀jọ́ gbogbo owó tó ti pa sínátì tọkùnrin ti wá balẹ̀ gbogbo àtàwẹ̀ ti tán tún ti wá rán ní sọ́mọ yẹn pé yẹ́s jẹ́ ká kọ̀ntínú níbi tá a fi kọ́ sí òun ṣẹ́ lọ́wọ́ bá àlekè ọlá ni. Òkúrú àwa tá a ti kú nídìí ẹ̀ṣẹ̀ tó ò mú gbé mọ́ tó ò mú sìgá mọ́ sìgá tó ò mú lódìdí oṣù kan zìnà tó ò ṣe lóṣù kan igbó tó ò mú lóṣù kan ọtí tó ò mú lóṣù kan tó ò sì kú ó túmọ̀ sí pé tó o bá ń lò gbèsè ayé ẹ lọ́bẹ̀ nǹkan kan ò lè ṣe ẹ́ ẹ̀jẹ̀ á kó ń bẹ̀ á bẹ̀rù Ọlọ́run ọba àlekè ọlá kó má ṣàṣìṣe dáadáa fún wa. Éèdì tọdún rèé Ọlọ́run má jẹ́ ojú àṣemọ́ Ọlọ́run jẹ́ àṣepẹ́ gbogbo àwọn bàbá àti gbogbo àwọn ìyá wa tí wọ́n ń dúró ti ṣe Ọlọ́run lára wa l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run má ṣàbá wa ṣàánú ẹ̀yin náà. Bàbá wa Dr. Saka Adébìtẹ́ Balógun Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Bàbá wa Sẹ́nitọ́ Hamzat Ayọ̀ọ́lá Ayọ̀adé Adéṣeun Ọlọ́run má ṣàbá wa ṣe dáadáa fún wọn.
ìyàwó alájà mọ́níkà ọlọ́mọ wa dúró tì wọ́n ààrẹ mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́mọ wa ṣe dáadáa fún wọn Báṣọ̀run mùsùlùmí aṣojú mùsùlùmí ọlọ́mọ wa dúró tì wọ́n sẹ́nitọ́ Fatai Ọmọ́táyọ̀ Buhari ọlọ́mọ wa ṣe dáadáa fún wọn. Bàbá wa Alhaj Mansour Ejide ọlọ́run ní bàtí jẹ́ Alhaj Muritala Ibrahim bàbá Mbúrẹ́dì ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín láéláé wala la ilaha illallah. Professor Raphael Abdulrahman Afọ̀njá àwọn ṣẹ̀ṣẹ̀ dé láti ọmọra ni ọlọ́run kò má ṣe ìgbà níjọsìn fún yín ọlọ́run kò jẹ́ aláṣepẹ́ gbogbo àdúró tì í fún wa nínú àwẹ̀ ọlọ́run ò ní fi ẹ̀yìn náà lẹ̀. Chief of Staff to the Governor Ògúnwùyí Ebenezer ọlọ́mọ wa ṣe dáadáa fún wọn Honorable Wọlé Kanlẹ̀ ọlọ́mọ ajé ń bàjẹ́ fún wọn alága Ògbómọ̀ṣọ́ North and South ọlọ́mọ wa dúró tì wọ́n former chairman Ògbómọ̀ṣọ́ North Alhaji Abdul Kabir ọlọ́mọ wa ṣe dáadáa fún yín alága Ògbómọ̀ṣọ́ Muslim Community ọlọ́mọ wa dúró tì yín Senator Ajibola Bashiru National Secretary APC ọlọ́run lè jẹ́ ń bàjẹ́ fún wọn Alhaji Abdul Rasheed Àyìnlá Ragare Baba Kalas pẹ̀lú ògbọ́lọ́dún tọdún yóò ní jáṣe mọ́. Bàbá wa retired AIG Shehu Babalọlá ọlọ́mọ wa ṣe dáadáa fẹ́yìn náà Engineer Salawudeen Mutahudeen Okun Salam ọlọ́mọ wa dúró tì wọ́n. Bàbá wa Engineer Abu Salam abẹ́lẹ́ fún yín ọlọ́mọ wa ṣe dáadáa fẹ́yìn náà. Bàbá wa gbogbo ìmọ̀mí council lápapọ̀ ọlọ́mọ wa dúró tì yín o ọlọ́wọ̀n ò ní bá ti ń jẹ́ láéláé. Ògbómọ̀ṣọ́ Muslim Youth Forum ọlọ́mọ wa dúró tì yín gbogbo alásàlátù l'Ógbómọ̀ṣọ́ ọlọ́mọ kọ́ máa jẹ́ wàá ṣe dáadáa fún yín Open Salam ọlọ́mọ wa dúró tì wọ́n wala la ilaha illallah. Ọba wa ọba His Royal Majesty ọba oníwọ̀sọ̀lá ẹ ṣe dáadáa pọ̀ lónìí àwọn ọba àdúrà àbárímọ́kọ́ ọlọ́mọ yóò dáa fún yín ẹ̀yẹ́ bá gbọ́dọ̀ dáadáa láṣẹ pẹ́ pẹ̀lú ògbó ọlọ́run ṣàbọ̀ wa dúró tì í ọba Mustapha Abdulkareem Bello oníbọ̀sùnlá ti bọ̀sùnlá ọlọ́run má ṣàbọ̀ wa dúró tì í. Bàbá wa Sheikh Alim ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Deputy Governor of Oyo State bàbá wa Barrister Lawal Adébáyọ̀ Abdulrahim ọlọ́run má ṣàbọ̀ wa ṣe dáadáa fún wọn. Bàbá wa Eki Water ọlọ́mọ wa dúró ti ẹ̀yin náà Lutonia ọlọ́wọ̀n ní jẹ́ bàjẹ́ fún yín akéwì jẹ gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́mọ wa dúró tì í àríwájòyè akí ẹ̀yin náà gbogbo ẹ̀yin kọ́mítì bẹ́ẹ̀ ṣètò ìdí ọlọ́mọ wa ṣe dáadáa fún yín lábẹ́ ìdarí alága Alhaji Ibrahim Ajagbe Tuske former chairman Ògbómọ̀ṣọ́ North ọlọ́mọ wa dúró ti ẹ̀yin náà gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ọlọ́wọ̀n ní jẹ́ bàjẹ́ fún wọn láéláé wala la ilaha illallah. President of the Federal Republic of Nigeria bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọlọ́wọ̀n ní jẹ́ bàjẹ́ fún àwọn náà ọ̀lẹ́ gbogbo alásàlátù lápapọ̀ gbogbo yìí ni mo kí ọlọ́run kí ó ṣe dáadáa fún ọmọ rẹ alásàlátù ọlọ́run má ṣàlùwà dúró tì í ọdún tẹkùn ní tá à ń ṣe yìí ọlọ́run má jẹ́ ó jẹ́ sùnmọ́ Alhaji Wasiu Olúkan òkè ẹ̀yìn náà púpọ̀ Alhaji Ishaq Òyí òkè púpọ̀ ọlọ́run má ṣàlùwà ti kálukú wa wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù ta ó ṣe ta ó fi dágbére fáyé Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù ta ó ṣe ta ó fi dágbére fa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sẹlẹm ìpínlẹ̀ àkọ́mọ́ ọmọ lórí àmì ẹ̀bùn ìkọ̀kọ́ wọn lọ́wọ́ àwọn ará ilé ẹ̀kọ́ sábà àti gbogbo àwọn ènìyàn nígbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀tọ́rọ̀ àlékún kí a fi ẹ̀fà nígbà Muhammad sallallahu alaihi wasallam ìpínlẹ̀ àkọ́mọ́ ọmọ lórí àmì ẹ̀bùn ìkọ̀kọ́ wọn lọ́wọ́ àwọn ará ilé ẹ̀kọ́ sábà àti gbogbo àwọn mọ́kìnlẹ̀ mọ́kìnlẹ̀
táǹtẹ̀lé lànà nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam títí tí ó fi di ọjọ́ tẹ̀mí tí ń bẹ lára wa yìí ò ní ṣàǹfààní mọ́ títí tí ó fi di ọjọ́ táwọn ọmọ dáadé àti dúkìá táwọn ọmọ tí wọ́n ní ní orí kankan tí wọ́n fẹ́ ṣe wá. tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lẹ́mí òdodo àtẹ́lẹ̀ ọlọ́mọdé àpèsè ọlọ́mọdé ọ̀gá sọ ìwà táwọn ìṣesí bá ṣe láti wá bára wa lébi tí òkú ọlọ́mọdé kí wàá kú oríire nítorí pé àgbà abẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀mọ̀kàn níjọ́ tá a bẹ̀rẹ̀ ọlọ́run fún wa láǹfààní ká ṣe àwọn ìbàdàn àti tó wà ń bẹ̀ wọ́n ṣe tààrà owó ẹ̀ wọ́n ṣe kẹ̀yàmù lẹ́yìn wọ́n ṣe sàbò wọ́n ṣe ìfọ́ gbogbo àwọn aṣẹ́ tó yẹ ká ṣe bẹ̀ la ṣe wọ́n ṣe rí ìtìkà wọ́n ṣe ìrìn àjò kọ́nù gbogbo àwọn ìbàdàn àti tó yẹ la ṣe adúgbò lọ́nà nítorí pé ó ṣe rọrùn fún wa láti ṣe àwọn ìjọsìn ọ̀gá tó ṣe náà kó má ṣe ìgbà àlejòsìn fún wa oríire tá à ń kíra wa lónìí ọlọ́mọdé ọjà kìí ọlọ́jà fara wa pẹ́ ìlà ìlú nínú tí a ṣe káyìn nínú àwẹ̀ òun náà ni wíwá òun rẹ̀ láti kọ́ níbi wíwá òun rẹ̀ láti kọ́ nìyí àníwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n á ṣe wá lójú lóyè pé ká máa ṣe àdúrà kan bí Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni pé ọlọ́run ò ìwọ ni ọba tó o máa mójú kúrò fún mi ó nífẹ̀ẹ́ sí láti máa mójú kúrò fún èèyàn gbogbo tá a bá ṣe tí ò tẹ́wọ́ náà lọ́rùn wọ́n ṣe mójú kúrò fún wa. ìparí àwẹ̀ pẹ̀lú gbólóhùn yìí pẹ̀lú àdúrà ó ní nǹkan tó kọ̀ ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ wa. èyí ló ń fẹ́ tó ń lu ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀sìn àdìgbò ẹni ilé ọlọ́run ló fà ní ọlá ọ́fíìsì àdáni lẹ́nu láti ní àdúrà yìí ilé wa lẹ́nu bàbá máa ṣe ní mẹ́wàá àgbẹ̀yìn lójoojúmọ́ nítorí pé ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ní ọmọ ọdún ayé àkọ́bẹ̀ púpọ̀ níbi ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ọdún pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àkọ́bẹ̀ púpọ̀ níbi ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ó fà jẹ́sí ní ìdíbọ̀lá bá ní ọ̀gbẹ̀rẹ̀ lẹ́nu ó parí àwọn pẹ̀lú àdúrà àforíjì àti ìgbọràn àkókò yìí ó túmọ̀ sí pé gbogbo òṣèlú máa lọ ní Gawa, ọdún ni wa, mo kí yé gawa. Apa sih kau masuk kau? Boleh enggak pak? Oke enggak lah.
Mogiga lá. So yeah, wo rira rẹ ni. So rira rẹ mẹ ni.
Kí ni ṣe bàbá yìí? dúró bàbá ni wọ́n dúró fún akímọ̀ ọ̀gọ́ba. Bàbá ni wọ́n dúró fún akí.
jáde wájú àlájà ẹ̀gbọ́n wọn náà lọ́wọ́ ọdún mọ́tò.
ọmọ ìyá mi ẹ wú ewu lé. ọmọ ìyá mi. Bàbá ń bọ̀ lẹ́yìn. Àwọ̀ ẹni kankan jù à. Lọ́kà wá. Aleykum salaam. Ọmọ ìyá. Dàgbé bàbá wọn mú. Àwọn àdúró kẹ̀. Àwọn ìyàwó sí wọ́n bọ̀. Ẹ̀sùn. Ìyá mi. Ẹ̀yin ìyàwó ìyọ̀ká yìí. Gbogbo àgbáláyé dé. Gbogbo àgbáláyé dé. Gbogbo àgbáláyé dé. Gbogbo. Ọjà gbọ́dọ̀ ti blọ́ọ̀kù. Ọjà gbọ́dọ̀ ti bu àbá sùn.